lórí bí àwọn ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn bí wọ́n ṣe ń yọ àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú alátakò tí kì í ṣe ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n yọ wọ́n fún àwọn olùdíje ẹgbẹ́ òṣèlú APC. àwọn ẹgbẹ́ àwọn àgbà ilẹ̀ Hausa àti ààrẹ tẹ́lẹ̀ olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ wọ́n mà ti ṣe ìkìlọ̀ fún ààrẹ Bọ́lá Tinubu wípé bí nǹkan ṣe ń lọ yìí ewu wà lóko ló ń gẹ́ fúnra ẹ̀ gan báyìí ewu ni. ẹ rántí pé láìpẹ́ yìí ìyẹn nú ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn ìní ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn ni ló máa yọ àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú alátakò mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ fún àwọn olùdíje ẹgbẹ́ òṣèlú APC. gómìnà Dáúdà Lawal àti ìpínlẹ̀ Zamfara ni wọ́n kọ́kọ́ yọ nípò tí wọ́n sọ yìí pé ètò òbò tó gbé wọlé kò ṣètò àti pé kán lọ tún ìdìbò náà dé. àsìkò tí ariwo ilé sì ń lọ lọ́wọ́ táwọn PDP ẹgbẹ́ òṣèlú gómìnà Lawal àtàwọn fapájánu ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn má tó dájọ́ tí wọ́n tó yọ gómìnà Abba Yusuf ti ìpínlẹ̀ Kano tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú NNPP tí wọ́n yọ nípò fún olùdíje ẹgbẹ́ òṣèlú APC ọ̀mọ̀wé Nasiru Gawuna. lásìkò tí ariwo èyí tó ń lọ ìní ariwo mà tó ṣẹlẹ̀ nígbà tí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn tí wọ́n kì í dájọ́ lọ́jọ́ àìkú ìyẹn ọjọ́ Sunday tó mà tó dájọ́ lọ́jọ́ Sunday tó kọjá yìí tí wọ́n sì tó yọ gómìnà ìpínlẹ̀ Plateau tóun náà jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ìyẹn gómìnà Caleb Mutfwang tí wọ́n yọ nípò tí wọ́n sì kéde wípé ó lè díje fún ẹgbẹ́ òṣèlú APC ìmàní ojúlówó gómìnà tó jáwé olúborí. níṣẹ́ làwọn èèyàn máa ti ń pariwo ìpè màgòmágó àti ìdájọ́ tí ò dára ìní àwọn adájọ́ náà dá tí wọ́n sì ń fẹ̀sùn kan iléeṣẹ́ ààrẹ àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu ipá wọn ló ń pàṣẹ fún àwọn adájọ́ lásìkò yìí láti máa yọ àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú alátakò ní ìpínlẹ̀ wọn. ní báyìí ẹgbẹ́ àwọn àgbà ilẹ̀ Hausa ìyẹn Northern Elder Forum wọ́n mà ti sọ̀rọ̀ wọ́n ti kìlọ̀ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú ọ̀rọ̀ tí alága wọn ọ̀jọ̀gbọ́n Ango Abdullahi tó sọ ni wọ́n fi ní àwọn àdájọ́ tó ń jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó mà léwu ó sì mú òfurá dání. wọ́n ní bí nǹkan ṣe ń lọ yìí tí àwọn ẹgbẹ́ alátakò tí wọ́n ń sọ̀pọ̀ wọn nù wọ́n ní bí ìgbà wípé èèyàn fẹ́ sọ orílẹ̀-èdè di ẹgbẹ́ òṣèlú kan ni tí wọ́n sì tún jẹ́ kó di mọ̀ wípé níbi tí ọ̀rọ̀ ń lọ yìí káwọn adájọ́ tó tún gbé ìdájọ́ kalẹ̀ pàápàá ìdájọ́ ìpínlẹ̀ Kano níbi tí wọ́n ti dájọ́ wípé ẹgbẹ́ òṣèlú APC ló jáwé olúborí ṣùgbọ́n nínú ìwé ìdájọ́ tí wọ́n tẹ̀ wọ́n kọ síbẹ̀ pé ẹgbẹ́ òṣèlú NNPP ló jáwé olúborí. wọ́n lè léwu fún orílẹ̀-èdè yìí àti ètò ìdájọ́ tí wọ́n sì gba iléeṣẹ́ ààrẹ àti àwọn adájọ́ ní ìmọ̀ràn láti tètè ṣàtúnṣe. nígbà tó náà sọ̀rọ̀ ààrẹ tẹ́lẹ̀ olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ó ní nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè yìí olóminú ń kọ́ lórí àwọn adájọ́ àti ìdájọ́ tó ń gbé kalẹ̀ ó ní bí wọ́n bá sì ń bá a lọ báyìí wàhálà wà lọ́jọ́ iwájú. lásìkò tí Ọbásanjọ́ ń sọ̀rọ̀ níbi ètò ìdánilẹ́kọ̀ọ́ kan tó ní ṣe pẹ̀lú ètò ìṣèjọba ilẹ̀ Áfíríkà tó wáyé nínú ilé ìkàwé ẹ̀yàn Olúṣẹ́gun Ọbásanjọ́ Presidential Library tó wà ní ìlú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn ìní bàbá máa ti sọ̀rọ̀ lọ́sẹ̀ tó kọjá. Olúṣẹ́gun Ọbásanjọ́ ni ó jẹ́ kàyéfì pé òbítíbitì mílíọ̀nù àwọn ọmọ Nàìjíríà yóò dìbò yànyàn ṣùgbọ́n àwọn adájọ́ bíi 5 wọn yóò jókòó sí kọ̀rọ̀ yàrá kan nínú ilé ẹjọ́ tí wọn yóò sì fagilé ìbò tí mílíọ̀nù àwọn ọmọ Nàìjíríà dé. Olúṣẹ́gun Ọbásanjọ́ ní eléyìí léwu fún ọjọ́ iwájú tó sì ní ominú ń kọ òun bí nǹkan bá ń lọ báyìí ó ní ominú ń kọ òun ò mọ nǹkan tó lè ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. ṣùgbọ́n ṣá o iléeṣẹ́ ààrẹ lábẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti sọ̀rọ̀ o wọ́n jẹ́ kó di mọ̀ pé kò sí ọ̀tọ̀ nù pé Tinubu ìlú ń pàṣẹ fún àwọn adájọ́. wọ́n ní káwọn èèyàn lọ rántí pé àwọn adájọ́ wọn kò sí lábẹ́ Tinubu àbí iléeṣẹ́ ààrẹ. onídàájọ́ tí wọ́n rí pé ó dára ó tọ̀nà ni wọ́n ń gbé kalẹ̀ àti wípé kò sínú èròǹgbà Tinubu rárá láti sọ orílẹ̀-èdè yìí di ti ẹgbẹ́ òṣèlú kan ṣoṣo.